Oriyomi ò sínú ẹ téèyàn lè dẹ́rù bà ṣùgbọ́n ẹ má dẹ́rù bà àwọn èèyàn míì tí wọ́n dá tí wọ́n fẹ́ ṣe dáadáa charity mi kékeré ni èmi ò sẹ́ téèyàn lè dẹ́rù bà ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ti sọ pé kọ́ọ̀lù yẹn o as stage manager ni èmi mo sọ fẹ́ nìyẹn kó pè mí bẹ́ẹ̀ sódà máa fi trend wọ́n á fi máa sọ pé kó sọ̀rọ̀ bẹ́ẹ̀ kí n attack ẹ̀ padà that's not an attack cherry ẹ̀yin yẹn wá ẹ̀yin aráàlú ẹ̀yin fọkàn balẹ̀ ṣùgbọ́n olóṣèlú ẹ má fọkàn balẹ̀ o ẹ̀yin tẹ́ fẹ́ díje tẹ́ wò pé Oriyomi ni problem mi ẹ wò I am going to be God will make me the problem of every politician tí ó bá fẹ́ máa jẹ gàba lórí aráàlú tí ò ní fún wa lẹ́tọ̀ọ́ wa problem yín là á sì máa jẹ lọ ẹ wá ẹni tẹ́ fèsì o èmi ò sínú ẹni tó fẹ́ bá yín díje o èmi ò sínú ẹni tó fẹ́ bá yín díje o ẹ wá ẹni tẹ́ fèsì ẹ má wulẹ̀ fìbọn lé àwa kí o ẹ má wulẹ̀ ní kankan against àwa o ṣùgbọ́n tí mo fi sọ fún yín pé ká mọ̀jọ́ kàn yín ọbalẹ̀ ni pé even Oriyomi ò bá jáde tẹ́ ẹ bá ń ṣe pé kásàmọ̀ parẹ́nu mọ́ kásàmọ̀ gba gbogbo ọ̀nà sọ̀rọ̀ ká máa discourage ẹ máa sọ báyìí ẹ̀yin kẹ́ ṣe bí pé ẹ nífẹ̀ẹ́ rẹ̀ ni ẹ̀yin kẹ́ máa attack ẹ kún orí social media ẹ ṣe báyìí Oriyomi fúnra rẹ̀ ò bá jáde